Ìyábọ̀ máa finish ẹ ọ̀run á kún mi lọ́wọ́ finish ẹ. Ìyábọ̀ ọ̀run á kún mi lọ́wọ́ máa bá ẹ kanlẹ̀ Yasin orí pé energy yẹn wà ńbẹ̀ Ìyábọ̀ Òjó. Nǹkan tó funny ni pé àsàtìgbà tí mo lọ sí New York àsàtìgbà yẹn wọ́n ti parí ìjà fẹ́mi àti Ìyábọ̀ Òjó. Èmi àti Ìyábọ̀ Òjó jà ní time yẹn. Mo ti wà ní ṣọ́ọ̀bù mi ti wà lọ́gbà àbí abúlé Ẹ̀gbá ni mo fi lọ sí Amẹ́ríkà yẹn. Mo ti kó dé ọgbà ni mo fi lọ sí Amẹ́ríkà yẹn. Àsàtìgbà tí mo dẹ̀ kó wá sí ọgbà yẹn wọ́n ti bá èmi àti Ìyábọ̀ Òjó parí ìjà. Kódà kò fọ́ the first lady tí Ìyábọ̀ Òjó feature nínú ẹ̀. Ṣé o ń gbọ́ mi ni mo yà ń bẹ̀. So fíìmù tí mo pe Ìyábọ̀ Òjó sí tí mo yà nínú ẹ̀ báwo ló ṣe máa jẹ́ ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó yẹn la máa wá sọ ní New York. Kẹ́ máa wo títóbi Ọlọ́run ọba. Múvì tí Ìyábọ̀ Òjó wà nú ẹ̀ yẹn mo yà ní New York níbẹ̀. Ó rẹ̀ pé mo feature okay Àrà Ọ̀sán wà ń bẹ̀. Àrà Ọ̀sán wà ń bẹ̀. So èmi àti Ìyábọ̀ as at that time tí mo lọ sí New York yẹn èmi àti Ìyábọ̀ Òjó jà rárá wọ́n ti bá wa parí ẹ̀. Wọ́n di ẹ wo bí oh no you cannot understand what they done to me. Ẹ jẹ́ ká lọ sórí DJ Splash nínú náà kọ́kọ́ lọ gbé yẹn sínú pouch. Èmi máa mention tí bá mention names láti lè máa mọ̀ pé òótọ́ ni mo ṣe ní àkọ́kẹ́ máa mention names kí wọ́n kó jáde kí gbogbo wọn jáde kán wá bú Àdàbí kémi náà bú Àdàbí. Bàbá Àrà Ọ̀sán wà láyé wọn tí kú kò fọ́ the first lady mo yà ń bẹ̀ l'Amẹ́ríkà Ìyábọ̀ Òjó dẹ̀ feature níbẹ̀ so níbo ẹni tí mo fi sínú fíìmù níbo ni mo ti fẹ́ sọ̀rọ̀ bọ́n torí pé wọ́n fẹ́ push narrative ní 2025. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire akin lọ́pọ̀lọpọ̀ kí a tó tẹ̀síwájú ọ̀rọ̀ láti gbọ́ látẹnu Lizzy Anjorin ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ó ń lékè kà sí ní ojoojúmọ́ kó má wá di pé ọ̀rọ̀ yìí yóò di padà di gbọ́n mi sí omi òtó ní àárín ọmọ káàárọ̀ oòjíire ẹ dákun ẹ bá wa dá sí ẹ ṣé o akin lọ́pọ̀lọpọ̀ orúkọ tèmi yìí padà ọmọ yín olólùfẹ́ yín ọmọlúwàbí olóńkì yín ẹ ṣé ó dàbọ̀ ó dìgbà kan náà. Ìyábọ̀